ọ̀lẹ jẹ́ nǹkan oúnjẹ gbòógì kan táwa Yorùbá tá kì í fi ń ṣeré rárá tá dẹ̀ nífẹ̀ẹ́ sí láti máa jẹ púpọ̀. Kí là ń pè lọ́lẹ? Ẹ̀yin náà ti mọ ẹ̀yin tèmi. Moimoi. Alase ni mí, ìrẹ ńkọ́. Ẹ káàbọ̀ sórí show mi lénìí. Ẹ jọ̀ọ́ tẹ́ bá sì darapọ̀ mọ́ mi, kí lẹ̀ ń wait for? Ẹ tẹ subscription button yẹn kẹ́dẹ̀ kẹ́tẹ notification bell yẹn so that anytime tí wọ́n ti wà online ẹ máa mọ̀ pé Alase yín tún ti ṣe kíni? Ó tún ti ṣe ojúlóge wá bá yín. Bẹ́ẹ̀ ni o, kí ni mo mú wá fún yín lénìí? Moimoi. Hey! Moimoi tó ṣe kíni? Tó lọ sí Harvard tó dẹ̀ tó dé. Bẹ́ẹ̀ ni moimoi tó re gbogbo worldwide tó dé tó fi kalẹ̀ sínú ilé ìdáná Alase ni mí. Òun ni mo mú wá fún yín. Twist tí máa mú wá tẹ́ pé mọ̀ pé yes, tẹ́ bá ṣe bẹ́ẹ̀, tẹ́ bá tẹ̀lé bẹ́ẹ̀, ẹ máa ṣe kíni? Ẹ máa gbóríyìn fún mi ni. Báwo ni a ṣe ń ṣe? Kí dẹ̀ ni àwọn ingredients wa? Àwọn èlò mi ò pọ̀ rárá. Òun rèé. Ororo. Elépo wà, moimoi elépo wà. Tó bá yẹ pé elépo lẹ fẹ́ lò ni, epo ló máa dúró sí báyìí instead of òróró. Ṣó ti yé yín? But òróró lèmi yàn láàyò lénìí. Moimoi olóróró lélẹ̀. Ẹja Titus lélẹ̀. Tẹ́ bá ti rójú ẹ̀ dáadáa, ẹ ti mọ̀ pé mo ti bọ̀. Kí dẹ̀ mo fi season ẹ̀ nothing much. Adun ọbẹ̀ àti Isebe. Ẹ rọra fi sí ráńpẹ́ ni o torí mi ò ta fẹ́ sè lénìí. Moimoi kò fẹ́ èròjà kò fẹ́ mi ní ẹ̀ ń dá gbogbo ẹ̀ kò fẹ́ púpọ̀ sí lára at all. So òun láti rọra season ẹja àdẹ̀ ti bọ̀ òun lélẹ̀. Abọ́ ta fẹ́ fi ṣe moimoi wa lélẹ̀. That's it. Any kind of abọ́ tó bá jẹ́ agolo milk lẹ máa ń lò, you are free. Tó bá dẹ̀ pé nylon, you are free. But eléyìí mi yàn láàyò, ayọ̀ yìí ni mo yàn láàyò lénìí. Then ẹyin wa lélẹ̀ ẹ ti rí. Mo ti rọra slice ẹ̀, mo bọ̀, mo dẹ̀ ti slice ẹ̀ ká má bàa gbára wa ní àkókò jìnnà. Òun náà ni. Then adun ọbẹ̀ òun lélẹ̀, Isebe òun lélẹ̀, ẹ̀dọ̀ lélẹ̀ àti bọ̀ ẹ̀dọ̀ yẹn mo dẹ̀ ti dice ẹ̀ dáadáa. Yẹ pé gbogbo ẹ̀ mo ti ṣẹlẹ̀ kí tẹ̀ tó gbójú mi wá bá yín. Bẹ́ẹ̀ ni so that mi nígbà yín lákòókò jùlọ. Kí ni mo wá ní nínú bíbà yìí? Ẹ̀wà tá ti bó. Mo ti bó ẹ̀wà yìí. Wọ́n tó bá tí mo bó ṣe ń bó ẹ̀wà tó easy fast please go through my channel. Ẹ máa rí ń bẹ̀ dáadáa bí mo ṣe bó ṣe ń bó ẹ̀wà tó dẹ̀ tó máa come out nice. Ẹ̀wà rèé. Tẹ́ bá ti rí ẹ̀wà rèé òun gbé. Edé rèé. Edé ẹ lè lo edé funfun, ẹ lè lo edé pupa. But ẹ bá máa lo edé pupa, ẹ jọ̀ọ́ ẹ yọ orí ẹ̀ yẹn so that kò ní máa ṣe ṣàkàṣàkà jù lẹ́nu. So edé funfun ni mo yàn láàyò òun lélẹ̀, òun láti dà síbẹ̀ àti ọ̀pọ̀lọpọ̀ àlùbọ́sà òun lélẹ̀, báwà lélẹ̀, Shombo. Ṣé Shombo ni àbí? Okay. Òun lélẹ̀ ṣá, òun lélẹ̀. Then this is rodo, báwà, àlùbọ́sà, edé àti ẹ̀wà tá ti bó dáadáa òun ló wà nínú ike ń bíbà torí pé blender ni mo fẹ́ fi ṣe tọ̀dọ̀ mi. Mo ti rẹ́ sílẹ̀ like rírẹ̀ ń sin ó ti tó bí maybe like 20 minutes. Ṣé you get? Because mi fẹ́ jẹ́ kí blender mi kó kú, kí blade blender mi kó kú. So sometimes ẹ bá ti pé blender yín lẹ fẹ́ lò, ẹ rẹ ẹ̀wà yín lẹ̀ fún ìṣẹ́jú díẹ̀ kẹ́ tó ní ẹ fẹ́ proceed láti lọ ní blender. Tó bá yẹ pé ẹ̀rọ ni ẹ lè gbé lọ ní ẹ̀rọ. So báwo ni next thing? Tẹ́ bá dẹ̀ rí orí ó jó mi lọ́wọ́. Steamer mi ni mo ti bomi léná, ó ti rọra ó lọ díẹ̀. Ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ lóní pẹ̀rẹ̀. Kí ni next thing? Máa da ẹ̀wà yìí tí mo ti soak yìí, máa dà sínú blender mi. A máa lọ. A fẹ́ kí ẹ̀wà yìí kó ṣe kí ni kó kúnná dáadáa. Kó ṣe kí ni kó kúnná dáadáa. Then unlike omi tí mo fi soak is very clean, so mo lè lo omi yẹn náà fi lọ. Mi like my overcrowd blender mi jù, so ẹ jẹ́ ká lọ ní in batches. Ṣóyé máa lọ in batches báyìí. So a fẹ́ achieve kó ṣe kíni kó kúnná dáadáa. So process yìí náà ni máa kọ lọ in batches ni, but a máa fẹ́ jẹ́ kó kúnná dáadáa. Unlike ẹ̀wà tàti bó ta fẹ́ fi ṣe àkàrà tí omi yẹn ò gbọ́dọ̀ pọ̀ jù. Moimoi ẹ má jẹ́ kó ṣàn o, kò ṣe pé kó ṣàn, but moimoi ẹ máa ní láti fi
omi sí. Ṣó ń yé yín, that's the difference pé bóyá ẹ fẹ́ lọ ẹ̀wà àkàrà àbí ẹ fẹ́ lọ ẹ̀wà mọ́mọ́í. Ẹ̀wà àkàrà ò kí nílò pé kẹ́ máa yamilu mọ́mọ́í ó sì lè gba omi díẹ̀ sí ara bọ̀ kò wá ń ṣe pé kẹ́ ya omi lò. So the next thing tẹ́ máa rí ń sìn ni pé mo fẹ́ lọ ẹ̀wà yìí, that's it. Ooh la la. So now, ẹ ti rí pé a ti lọ ẹ̀wà wá, ó ti ṣe kíni, ó ti kúnná dáadáa. Bó ṣe rí nílé. So nísìn, ṣẹ̀rẹ̀ wà wá, ó ti kúnná. Tẹ́ bá ráwọn kíní ńbẹ̀, kíní edé yẹn ṣó ti yé yín, dó wá ti lọ. So òun lẹ rí edé, àlùbọ́sà, ọ̀pọ̀lọpọ̀ àlùbọ́sà, ata, rodo àti báwà, òun ni ẹ ti rí kọ́lọ̀ ẹ̀. So nísìn, a máa wá mix it together. A máa yí pọ̀ dáadáa. Ṣẹ́rí kíní gangan ló máa ń jẹ́ kí ẹ jẹ́ fún yín lóje bẹ̀. Tẹ́ bá jẹ mọ́mọ́ mi tó máa le, tó máa dìfì, tó máa fẹ́ dì sí yín lọ́fẹ́, tẹ́ máa wọ́ mi láti fi sìn lọlẹ̀. Nǹkan tí mò ń ṣe yìí, lẹ́yìn tó bá ti lọ ẹ̀wà tán ní ẹ̀rọ, kó bá jẹ́ pẹ̀lú blender yín àbẹ́ ẹ̀rọ, endeavour pé kẹ́ pò dáadáa. Pípò ní ẹ̀wà. Nǹkan tá à ń ṣe yìí ni àwọn olóyìnbó ń pè ní hair incorporation. Ó fẹ́ jẹ́ kó fi lọ tó máa fẹ́lẹ́ lẹ́nu. Wọ́n ní àwọn ọmọ yẹn fẹ́lẹ́, ó dẹ̀ ó make sense. Ṣó ti yé yín? Kò ṣe mọ́mọ́ tó yẹ pé ó máa lé, ó máa dàbí fùfú. So báyìí ẹ máa ro. Tẹ́ bá notice pé omi ẹ̀ ò pọ̀ púpọ̀, ṣe ti rí. So tẹ́ bá rí pé ìgbà tó ọ̀rọ̀ dé láta ẹ̀rọ, ó tìkì, kò kí ni mo ṣe fẹ́ sọ, kò ṣàn, ó ti tìkì jù. Ẹ rọra mú omi tó lọ́wọ́rọ́. Omi yìí ó lọ́wọ́rọ́. I wish you are here to feel it. Omi tó warm ni, warm water ni. So òun lẹ máa dà sí díẹ̀díẹ̀ tẹ́ máa fi jẹ́ kó light up. Mọ́mọ́ yìí ò gbọ́dọ̀, base ò gbọ́dọ̀ tìkì jù, kò dẹ̀ gbọ́dọ̀ ṣàn jù. Consistency tẹ́ fẹ́ òun ni something like this. Torí tó bá tìkì jù, tó bá ń ṣe ó máa dì. So báyìí bí mo yín sọ̀rọ̀ yìí, mo ń mọ̀mọ́ sọ̀rọ̀ ni so that ẹ pò dáadáa. So nǹkan tó máa kọ́kọ́ wọnú ẹ̀ ni adùn ọbẹ̀. Díẹ̀ ni o, ìwọ̀ntúnwọ̀nsì ni adùn ọbẹ̀. À ń fi ṣúgà sí mọ́mọ́ yín o. Then ìsebẹ̀ lélẹ̀ oníwọ̀nba, torí tó bá lọ já ẹ̀yin náà ò ní like ẹ̀. Ṣó ti yé yín? Ẹ máa wá mix ẹ̀ dáadáa. You mix it very well, thoroughly. Tẹ́ bí mo yín ṣọwọ́, keep mixing. You mix it thoroughly. Cherry, at least ngbà mi mo máa ń fún ní mixing, like iṣẹ́ apá ni mo máa ń fún ní mixing tó máa ń like mọ́mọ́ yìí kí n jẹ mọ́mọ́ yìí kó fẹ́lẹ́ dáadáa, kó dùn, kó lẹ̀ lẹ́nu tó ẹ̀ lọ́ ṣe ń pè ní ọ̀lẹ̀, kó lẹ̀ lẹ́nu dáadáa. So ìgbà mi máa ń mix it like 5 to 7 minutes depending tó bá ṣe rọ̀ mí lọ́rùn sí, torí mo like kí ó fẹ́lẹ́. So tẹ́ bá ń ṣe kíní báyìí, kò sí bí ẹ ṣe máa go wrong nínú kí mọ́mọ́ yín kó lẹ̀ ní ẹnu. Ẹ̀yin tẹ́ bá mọ̀ báyìí ń fi ojú gèsẹ́ẹ̀tì èlò, ẹ ti máa fi ṣé magí ló tó ní àbíyọ̀, ẹ rọra máa ṣe báyìí. Ẹ ṣáà rí pé ọwọ́ mi ò kúrò ńbẹ̀. Now mo ti fọ ọwọ́ mi dáadáa, so ẹ má máa pé kíní màá wá ya kíní sí. Titus ni kò sábà ní egungun nínú, so ẹ dẹ̀ fẹ́ jẹ mọ́mọ́ yín tó máa lé egungun, ṣe ti rí mo ṣe ṣe. So mò ń wá egungun náà ní which kò sí, ẹ ti rí. So màá wá run sí báyìí. Màá run sí.
yín run sí ẹ má mind ọwọ́ ló pè láti fi run sí dáadáa ni o so that gbogbo eléyìí kò ní sí pé èmi ò máa rẹ jánu tèmi o irọ́ o gbọ́dọ̀ gbogbo ẹ̀ báyìí a gbọ́dọ̀ ṣe ní dáradára ni so òun lélẹ̀ ẹ máa wọ́n dàgbé mi tí fi òróró sí bẹ́ẹ̀ ni because ẹja iná lóró tó bá ṣe pópópó dáadáa sí bá ra rójú ẹ̀ tó òróró yẹn ò bá pọ̀ jù bẹ́yẹn máa hard ni obviously a máa lò òróró but máa tún fi mọ ìdíwọ̀n òróró tó yẹ kí n lò. So ẹ ti rí pé ọwọ́ mi ò kúrò bẹ́ẹ̀ látẹ̀kan mo ń tún ọ̀nà ẹ̀dá ni hair comparison ni mo yìí sọ fún yín afẹ́yẹ kó bẹ́lẹ́ lẹ́nu dáadáa mo dẹ̀ ti rún ẹja sí ẹ ti rí pé mo ti rún ẹja sí ẹlòmíì láìka ẹja máa dúró lóde ń di bẹ́ẹ̀ bẹ́ẹ̀ mi ṣe prefer tèmi lélẹ̀ tó bá ṣe ń gé báyìí wọ́n máa rí ẹja wọ́n máa bá ẹja pàdé òun lélẹ̀ ẹ̀dọ̀ lélẹ̀ so ẹ jẹ́ ká dà á sí bá ṣe da ẹja náà sí ni àtúnṣe kí ni mix it together. Meanwhile ẹlòmíì tó bá ti ń serve ló ṣe máa ń like kó máa fi sí lórí you can do you. So ẹ ti rí báyẹn mo ti fi everything sí ẹ̀dọ̀ ẹja òróró kí ló tún wà ń bẹ̀ èdè tá fi lọ gbogbo ẹ̀ ó ti wà ń bẹ̀ báyìí so kò sí pé ẹ ti rí tẹ bá rójú ẹ ẹ máa gbé báyìí sìnrín ni ṣe ti rí tó bá jẹ́ pé pan lẹ ń lò bí mọ́mọ́ yín ṣe máa ń rí lélẹ̀ torí ó máa ń need space there so ẹ má jẹ́ kó kún débi báyìí torí tó bá máa wú kò yé yín so báyìí ń sìn ẹ rọra gẹ̀ẹ́sẹ̀ tẹ̀ kò gbọ́dọ̀ kún jù so that a lè ní space láti lè mí láti lè sè dáadáa ṣó ti yé yín máa rọra fi ẹyin ṣe báyìí sáàrin ẹ ṣó yé yín bẹ́ẹ̀ mi ṣe like tèmi nìyẹn àwọn náà cover it since mo sọ fún yín pé steamer mi ó ti ń ṣe lọ tó bá yẹ pé pot yín náà ni ẹ máa gbé sí lọ báyìí ṣe ti rí pé orúkọ yẹn ń yọ so kò sí irọ́ díẹ̀ so ẹ serve ẹ báyìí tó bá jẹ́ nylon náà ni ẹ má overcrowd ẹ kó má wù torí tó bá yá ó máa bẹ́ ẹ mọ̀ kó máa ní ó ní space láti mí ṣó ń yé yín bẹ́yẹn so ndele ẹni tó bá like ẹyin o this part is absolutely optional is not what compulsory so ye yin bẹ́yẹn is not compulsory at all so ẹ má tẹ́ bá notice pé mo tún mix ẹ torí mo like mo yin ma fẹ́ lẹ́ni so mo ti mix ẹ dáadáa so ṣé ti rí it's absolutely what optional tí ẹ bá fẹ́ ẹyin bẹ́ẹ̀ mo lọ́rẹ̀ẹ́ kan gan ó máa lọ ẹyin ó máa dà sí òun ò láì kó máa rí ẹyin lójú ẹ báyìí so do you any toppings tẹ́ bá fẹ́ ẹ lè fi sí báyìí tó bá yẹ pé ẹja yín kù ẹ lè top ẹ sí round náà ni ṣó ti yé yín so eléyìí sìn bó ṣe rí nìyí so omi wà lábẹ́ steamer mi tó bá yẹ pé mo ṣí fún yín omi ti wà ń bẹ̀ so kíní yẹn ti rí ó kọ́ ní láti cover up ẹ jẹ́ ká fún ní like 25 minutes ọmọ yìí wá máa jiná ṣó ti yé yín because steaming ló ní mọ́ọ́mọ́ẹ́ so tó bá yẹ pé pot lẹ́ ń lò tẹ̀dẹ̀ tó sí báyìí tó bá yẹ pé ike torí àwọn kíní báyìí wà tó yẹ pé in form of ike so that ike yín ò ní máa yọ ẹ máa wo interval eléyìí náà máa wo interval ṣó ti yé yín so ẹ máa top omi yẹn sí so that kò ní gbẹ ṣó ti yé yín so that omi yẹn ò ní gbẹ kò ní jẹ́ pé ayọ́kọ̀ máa jóná àbí ike tẹ̀ ń lò àbí nylon máa lẹ̀ mọ́lẹ̀ so ẹ jẹ́ kí eléyìí máa ṣe sí another pot behind the scene ṣó ti yé yín so ẹ jẹ́ ká wo ibi tí ó máa bá ìrìn àjò ẹ̀ dé in the next 20 to 25 minutes. Alase Nimi. Oh wow! Àti dé bí a ṣe ń dé. Kí ló ṣẹlẹ̀ gangan Mimi Redo? Mimi Redo re Mimi Redo. Let me check what we've been cooking since. Ó jọ mi lọ́wọ́ o.
ẹ wojú ọbẹ̀ kẹ́ mú yán. Ẹ wojú Moimoi kí ẹ mú kíni kẹ́ gbé gàrí tì àbí kẹ́ gbé búrẹ́dì tì àbí kẹ́ fi jẹ rice àbí anything mo ti paná díẹ̀. Moimoi mi ó ti ṣe kíni? Ó ti sẹ́ngẹ̀mẹ́ngẹ̀. Ooh la la. Ooh la la, cheers. Oh my ovaries. Ooh, ṣe tí èèyàn bá dáná tó bá yáyì lójú tó tún yáyì ní jíjẹ ó yẹ kéèyàn máa gbóríyìn fúnra rẹ̀ pàápàá. Ṣé bá gbóríyìn fún mi jọ̀ọ́ mo gbóríyìn fúnra mi. Kò sí àmúlùmálà nínú nǹkan tí máa ń ṣe níbí báyìí. Mo máa ń sọ fún yín just follow it through process duly. Give me the feedback in the comment section. Alase Nimi. Ẹ jẹ́ kí mo ṣe máa ń ṣe náà. Ṣé kí n tiẹ̀ ṣí báyìí? Ó ṣì gbóná o. I would have said kí n turn ẹ̀ báyìí fún yín so you can see the shape. Ooh. Alase Nimi má pa mí náà. Má pa mí náà. Má pa mí náà. Oh, delicious. Whoa. Ta ló sọ pé kò kọ̀kẹ́? Ó pipì ó pọ̀ pa. Ó dùn pa. Ó ṣe kí ni? Ó ń sẹ́ngẹ̀mẹ́ngẹ̀. Eléyìí yàtọ̀ sí àwọn àmúlùmálà Moimoi tó ń sè. Ṣó ti yé yín? Ẹ follow it through duly. Ṣé ti rí? Ẹ rí gbogbo àwọn orí ẹ̀yìn. Mo sọ fún yín mo lè rọra fẹ́ kọ́ lò, mo lè fi búrẹ́dì lò, mo lè fi rice lò, mo dẹ̀ lè jẹ lásán, mo dẹ̀ lè bu gàrí. Kí n bu gàrí tó tutù tó wọ yín àti ṣúgà. Bí bá ṣe ń gbé báyìí, ọmọ, there's nothing you cannot use to eat with this. Bread, rice, ẹ mọ̀ mo ti fún yín. Bí èmi ṣe wà lénìí o, Alase Nimi. Mo fẹ́ ṣe kí ni? Mo fẹ́ jẹ lásán báyìí ni. Ẹ jẹ́ ká lọ. Ẹ wò, ẹ dọ̀rí. Ṣé mo sọ fún yín? Tẹ́ bá ṣe ń gé báyìí. Tẹ́ bá ń ṣe báyìí, please cameraman, let them see. Oh, isn't this lovely? Oh, isn't this beautiful? Jẹ́ kí n jẹ. Ẹ wo ẹja. Ẹ wo gbogbo ẹ̀. Ó ti wọnú ara wọn. Tó bá ní nǹkan fẹ́lẹ́, ó fẹ́lẹ́. Check. Tasty. Check. Atato. Check. Iyọ̀dùn. Check. Èlòótó. Check. Bẹ́ẹ̀ ni, ó dẹ̀ ṣe kí ni? Ó bẹ́lẹ́ lẹ́nu dáadáa. Alase Nimi, ẹ̀yin fans mi, ẹ try kẹ́ recreate bí èmi ṣe fún yín, kẹ́ wá fún mi ní àbọ̀ nínú comment section. Ire o lọ́jọ́ gbogbo.